Baba Sokoti ṣe fídíò kan, wọ́n ṣe fọ́nrán kan, wọ́n ṣe program kan ní orí ìkànnì YouTube tó jẹ́ pé ẹni tó bá jọmọ wò tó sì mọ̀ tí ń lọ ní Ìwó àtàgbègbè rẹ̀ tó bá gbọ́rú ọ̀rọ̀ yóò kọ́ mọ̀ rò pé bóyá atẹ́gùn tí ọ̀dà fẹ́ lu Baba Sokoti ni àbí kọ́ yẹ kí bóyá Baba Sokoti gba owó ni yóò mọ̀ rò bẹ́ẹ̀. Ó ṣeé ṣe kí Baba Sokoti ọmọ gba owó kọ́ yẹ pé àwọn náà fẹ́ fi nǹkan yẹn wá nǹkan tí wọ́n jẹ lórí ẹ̀rọ ayélujára ni. Ṣùgbọ́n tí ẹ̀ bá fẹ́ fi nǹkan wá nǹkan tí èèyàn jẹ kó jẹ́ nǹkan tó jẹ́ reality, kó jẹ́ òdodo, kì í pé èèyàn ò hun rọ́. Ẹ̀yin ní Baba Sokoti parọ́ o, ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀hún ẹni tó bá wò dáadáa tó bá wo program ẹ̀ yóò sì mọ̀ pé bóyá àwọn kan ní wọ́n rọ irọ́ sí wọn lá. Ẹ jẹ́ n bẹ̀rẹ̀ láti ibi ọ̀rọ̀ Olúwo. Baba Sokoti, ẹ̀yin mo kọ́ fẹ́ darí ọ̀rọ̀ mi sí. Téèyàn ó bá sọ̀rọ̀ nípa ìlú kan, èèyàn kọ́kọ́ lọ sínú ìlú yẹn, yóò wò pé ẹni tá a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, kí làwọn èèyàn sọ nípa rẹ̀ nínú ìlú yẹn, ipa wo ló kó nínú ìlú yẹn, ṣé ipa dáadáa ló kó ni àbí ipa burú. Ẹ̀ẹ̀kejì wa ni pé ṣerú ẹni yìí sọ́tọ̀ lẹ́yìn tí èèyàn lè sọ̀rọ̀ àbùkù sísá. Wọ́n sọ nípa pé Olúwo, àwọn bàbá wa mufti àgbà fúnlẹ̀ Yorùbá Sheikh Daud Umar Ọmọlásan, wọ́n ṣe mufti wo, mufti àgbà fúnlẹ̀ Yorùbá Sheikh Daud Umar Ọmọlásan àti bàbá wa Olúwo tilẹ̀ Ìwó ọba Abdulrasheed Adéwálé Àkànbí Tolúwa. Bàbá yẹn sọ pé ṣé àwọn méjèèjì nìkan ni wọ́n ń darí gbogbo Ìwó. Lákọ̀ọ́kọ́ kí n tó mọ́ ẹ lọ, bàbá mufti ilẹ̀ Yorùbá wọ́n láàfà wọ́n láàfà tọ̀wọ̀ tó jẹ́ tí wọ́n já àfà fún wọn wò, tí wọ́n pọ̀ dáadáa, tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n, tí wọ́n tó lọ́pọ̀, tí wọ́n nímọ̀ jù wọn lọ. Ṣùgbọ́n ìyẹn lẹ́jọ́ méke kọ́ lọ́ọ́ gbé yẹn sípò àgbà kò sá burú ńbẹ̀. Kéèyàn ò sì gbà fáwọn àgbà tó wà níwájú yẹn nínú pé yes mo kàn wá ń pòye ni o, ṣùgbọ́n ẹ̀yin tẹ́ jẹ́ àgbàre bàbá mufti gbà bẹ́ẹ̀. Ṣé wàá rí kí n tó máa lọ, Baba Sokoti mo fẹ́ kẹ́ ẹ gbọ́rọ̀ ẹni o. Bàbá mufti tẹ́ ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, ẹ lọ sí Ìwó àtàgbègbè ẹ̀rìn káàkiri, ẹ wo pípa wo ni Baba mufti ń kó ní Ìwó àtàgbègbè ẹ̀. Ipa tí Baba mufti ń kó ní Ìwó àtàgbègbè wọn, àwọn fámìlì rẹ̀ wọn ò lè gbóòórùn irú ẹ̀ lára yín láyé. À ń bọ̀ sí ìlú tí wọ́n ti bí yín. Bàbá Olúwo tilẹ̀ Ìwó rèé, mo ń bọ̀ lórí ọ̀rọ̀ wọn, mo kọ́ yanjú ọ̀rọ̀ Baba mufti náà ni o. Ipa tí Baba mufti ń kó ní Ìwó àtàgbègbè rẹ̀ ni o. Fámìlì rẹ̀ wọn ò lè gbóòórùn irú àǹfààní bẹ́ẹ̀ lára yín tẹ́ ìjáde láyé. Ṣé pé àwa sórí ẹ̀rọ ayélujára ẹ̀ á máa sọ̀rọ̀ nípa nǹkan tẹ́ ẹ mọ̀. Ẹ jẹ́ n padà sórí ọ̀rọ̀ bàbá Olúwo tilẹ̀ Ìwó. Olúwo tilẹ̀ Ìwó a ti sọ tẹ́lẹ̀ Islam ní ilẹ̀ mùsùlùmí ní Ìwó, Islam ló ní Ìwó. Olúwo ò lè ṣe nǹkan míì, mùsùlùmí sì lolúwo, inú Islam ni ẹ̀bọ Olúwo sí. Olúwo ò lè ṣògbó ni, kò lè ṣẹgbẹ́ ayé tẹ́ ń ṣe, kò lè ṣe ẹgbẹ́ òkùnkùn. Gbogbo bẹ́ẹ̀ ṣe wọ́n ṣe pelúwo sáwọn nǹkan wá sí nǹkan gbogbo ẹ̀ nílùú mọ̀. Olúwo láṣìírí gbogbo ẹ̀ ní ọ̀sọ̀ bọ́ọ̀ta fáwọn àwọn ọmọ ìlú rẹ̀. Lára tí wọ́n fi ń gba tolúwo ni pé Olúwo ń tẹ́tí gbọ́rọ̀ àwọn ọmọ ìlú. Ó yàtọ̀ sáwọn kan tẹ́yìn ìjọ wà tó jẹ́ pé wọ́n máa ń kọjá lọ́nà ìlú wọn báyìí, wọ́n fẹ́ ta omi sáwọn aráàlú la, kódà ẹlòmíràn fẹ́ fọkọ̀ gbà aráàlú ẹ̀ dànù látara pé ó ti wà nù pọ̀ lásùgbò. Olúwo èsè bẹ́ẹ̀, Olúwo ọ̀bọ̀ lẹ́ta àwọn èèyàn rẹ̀, ó ń ṣe táwọn èèyàn rẹ̀ fẹ́. Ẹ wá bọ́ sí Olúwo èsè ń tẹ́ lè sọ̀rọ̀ àbùkù ń pa rẹ̀, ẹ̀yin lẹ́ẹ̀pa àkàbùkù. Ẹ̀yin sọ pé ẹ ti kàbùkù, ṣùgbọ́n ẹ̀yin lẹ́ẹ̀padà kàbùkù tẹ́ ẹ bá jáwọ́ lórí ọ̀rọ̀ Olúwo. Kódà ibi tọ́rọ̀ Olúwo lè dé, iyì tó Olúwo gbà nígbà tó Olúwo dé láti Mecca, Saudi Arabia, mo fọba tọ́lẹ̀ mímí búra, ẹ lè gba irú yín tẹ́ ẹ jáde láyé. Wọn ò lè wẹ́kọ̀ọ̀mù yín nínú ìlú yín tẹ́ ẹ jáde láyé. Bẹ́ẹ̀ dé láti London ni o, bẹ́ẹ̀ Amẹ́ríkà lè dé, bẹ́ẹ̀ wá lọ sí Jerusalem ní àìbí tẹ́ mọ́, bẹ́ẹ̀ ilé fákànlẹ̀ lọ ni o tẹ́ ẹ wá dé. Ẹ wá lẹ́gba irú, kò sí ẹ tó lè gba irú yìí bẹ́ẹ̀ mọ́. Nílùú rẹ̀ ni o tí wọ́n wẹ̀kọ̀ọ̀mù ẹ̀ bẹ́ẹ̀ ń lu ẹ̀ láì. Bí ààrẹ orílẹ̀-èdè bá wọnú ìlú ẹ̀ wọn ò lè kí káàbọ̀ bá ń láyé. Ibi tí ìfẹ́ ìpọ̀dé, tí orí èèyàn tí ìlú ẹ̀ wá nífẹ̀ẹ́ yìí, lẹ́yìn kan wà bọ́ta, ẹ wà lẹ́mọ̀ sọ̀rọ̀ àbùkù ń pa rẹ̀. Ẹ jẹ́ tí wọ́n á gbé yín débì kan. Àwọn tẹ́ ẹ wá ń sọ nípa pé wọ́n júlú ọmọ Ìwó, tẹ́yìn súnmọ́, tẹ́ ẹ mọ̀ pẹ̀lú wọn, ẹ má jẹ́ ń tàn yín jẹ. Àwọn tẹ́ ẹ ń sọ ìtí wọn bá wọnú Ìwó, wọ́n yọ wọlé ni o, torí ó kọ wọn ò dáhùn. Wọn ò lo ọkọ̀ tó dá, mi ò dá kó èèyàn, wọn ò lo ọkọ̀ tó dá níwò. Tẹ́ ẹ bá jọ wọlé, ojú ó tì ń gbé ẹ kàbùkù.
àwọn tẹ́ ń sọ àwọn èèyàn tí ẹ rí tí ẹ ro ń wò mọ́ rárá torí pé kíni wọn ò nípa kankan tí wọ́n kó nù òbí àti jọmọ àwò tó wọ́n tún fa ìwò sẹ́yìn ni wọ́n fa ìwò sí kíni o wọ́n fa ìwò sẹ́yìn ìgbà tí bàbá Olúwo tilẹ̀ ìwò sẹ́ẹ̀dẹ́ wò níwó ṣe kíni níwó bẹ̀rẹ̀ sí ní gòkè nígbésí ayé ìwò ìlú wo bẹ̀rẹ̀ sí ní yàtọ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ègún tó ti wà nílẹ̀ ìwò ní sí kíni ló bẹ̀rẹ̀ sí ní parẹ́ irú ọba bẹ́ẹ̀ lẹ́wà bọ́tàlẹ́ àmọ́ sọ̀rọ̀ sàkàsàkà lórí Olúwo mùsùlùmí ni o Ìwó sì ní ìlú mùsùlùmí ni gbogbo ń tẹ́ fẹ́ kó Olúwo ṣe kò lè ṣe àti sọ́tẹ́lẹ̀ tẹ́ ẹ bá fẹ́ rẹ́sìn ara yín ṣé ń gbọ́ mi tẹ́ bá fẹ́ kan àbùkù tẹ́ fẹ́ rẹ́sìn ara yín ẹni káwọn tẹ́ ẹ pè ló ní ṣẹ̀ṣe eléégún kankan ẹni wọ́n bọ́ tá ń lù wò kí wọ́n ó ṣèwọ́de pé àwọn òfò Olúwo mọ́ o kẹ́ wá wo tí kẹ́ ẹ sọ pé kẹ́ wá wo tí ó ṣẹlẹ̀ sí wọn ẹni wọ́n bọ́ ta ni o ẹni kẹ́ wá sí wò kẹ́ síwájú wọn kẹ́ náwó kẹ́ àwọn tẹ́ wá dákọ̀ wọn pójúlówó kan jójúlówó ọmọ òun káwọn náà wá síwájú yín kẹ́ wá jọ rìn láti ibi tí adẹ́kẹ́ kẹ́ wá jọ rìn dé odò òrì kẹ́ wá náwó pé kẹ́ gbé bọ́ọ̀dù sọ pé Olúwo a ó yọ ọ́ o àfi ọmọ lóye òkìní kankan kẹ́ wá wo tí ó ṣẹlẹ̀ sí yín ọba tọ́lẹ̀ mi mo fi búra tí wọ́n bá fi oko wọ ẹ̀yìn kódà lè dé kájọlà tí wọ́n táwọn yóò ti fi oko bá ti yín jẹ́ ní Ìwó tó Olúwo darí ẹ̀ soko tí alágbẹ̀dẹ ayé àbálágbẹ̀dẹ ọ̀run yẹn ń pè yín àní sàgbàkú bàbá ẹ mọ́ dà sọ̀rọ̀ tí ó kàn yín Ìwó yàtọ̀ sí gbogbo ìlú yòókù o Olúwo